Aláròyé máa wí o. Ọlasunkanmi àtọ̀rẹ́ ẹ̀ ti dèrò ẹ̀wọ̀n. Ileepo ni wọ́n lù ní jìbìtì mílíọ̀nù rẹpẹtẹ lẹ́kìtì lórí ẹ̀sùn lílu jìbìtì àti fífi ọgbọ́n èké gba owó lọ́wọ́ èèyàn. Ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Adó Èkìtì ti pàṣẹ pé kí àwọn méjì kan, Ọlánipẹ̀kun Ọlasunkanmi ẹni ọdún 24 àti Adébóyè Ọlábáyọ̀ ẹni 40 ọdún lọ́ọ́ máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n báyìí o. Àwọn èèyàn náà ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lu Ileepo kan ní jìbìtì owó tó tó 40 mílíọ̀nù náírà ní Adó. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, Aláròyé rí kà pé níṣe ni wọ́n gbìmọ̀ láti hùwà ọ̀daràn yìí lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún yìí nílùú Adó Èkìtì. Ẹ̀sùn yìí ní ilé-ẹjọ́ júwe gẹ́gẹ́ bí ohun tó lòdì sófin orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n kọ lọ́dún 2006. Lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn náà sí wọn létí ní agbẹjọ́rò wọn ọ̀gbẹ́ni Dọ̀tun Ọmọ́tẹ́yẹ àti arábìnrin Fúnmiláyọ̀ Akínwùmí bẹ̀ kóòtù pé kí wọ́n yọ̀ǹda àwọn oníbàárà wọn wọ̀nyí fún àwọn pẹ̀lú ìlérí pé wọn kò ní sá lọ. Ṣùgbọ́n àrọwà àti agbèfọ́ba ọ̀gbẹ́ni Òjó Òṣùbù ní tiẹ̀ pa ni pé kí adájọ́ pàṣẹ pé kí wọ́n máa kó àwọn ọ̀daràn náà lọ sí ọgbà ẹ̀wọ̀n títí tí àwọn yóò fi gba ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ka tó máa ń gba ilé ẹjọ́ nímọ̀ràn. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ A.O. Owólẹ̀sọ pàṣẹ pé kí àwọn ọ̀daràn náà máa lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún 30 ọjọ́ gbáko títí tí ìmọ̀ràn yóò fi jáde látọ̀dọ̀ ìjọba. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2024 yìí. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.